Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. Tuntun ti jáde, àti gbọ́ tuntun, àti rí tuntun. Kí ni tuntun tá a gbọ́? Kí ni tuntun tó jáde nípa ayẹyẹ ìwúyè ìgbadé ọba Aláàfin tuntun? Kí ni ìgbésẹ̀ tuntun tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n gbé lórí ọ̀rọ̀ ayẹyẹ jíjẹ ọba Aláàfin tuntun? A mú wá fún yín tí ẹ sì gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí rẹ̀ tuntun tó jáde. Bákan náà lórí ọ̀rọ̀ kábíyèsí ọba Abdulsemiu Ògúnjọbí ọba Orílẹ̀ Ifọ̀, ọmọ ti dẹni tó ń káwọ́ pọ̀nyìn nílé ẹjọ́, ó ti dèrò ilé ẹjọ́ o, ó ti dẹni tí ó ń káwọ́ pọ̀nyìn nílé ẹjọ́ lórí kíni síbẹ̀ yìí náà ti mọ̀, lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú fídíò tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára níbi tí ọba yẹn tó ti ń ṣe baálẹ̀ àbí olóyè nínú ìlú yẹn tó ti ń ṣe níṣekúṣe, tó ti ń ṣépè, tó ti ń sọ̀rọ̀ kọ̀bákùngbé ṣe. Ọ̀rọ̀ yẹn ti dọ̀rọ̀ ilé ẹjọ́. Kí wá ló ṣẹlẹ̀ nílé ẹjọ́? Kí ni ó ṣẹlẹ̀ nígbẹ́jọ́ tó wáyé lónìí lórí ọ̀rọ̀ ọba Abdulsemiu Ògúnjọbí ọba olórílẹ̀ ti ìlú Orílẹ̀ Ifọ̀? A mú wá fún yín, a sì mú ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ wá fún yín nípa rẹ̀. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti wá ń fi èrò àti ìwòye tí wọ́n hàn lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Kí làwọn èèyàn ń wí? Kí ni àwọn èèyàn ń sọ? A mú wá fún yín tẹ́yin náà gbọ́. Ẹ má gbàgbé láti bá ní subscribe, kẹ́ ẹ sì tan notification bell, kẹ́ ẹ sì bá ní pín. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún, ká wò ó, ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé, ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀, àwọn àlàyé lórí kókó tí a ti mẹ́nubà. Ẹ má tíì lọ o, a sì wà lórí ètò, a padà bọ̀. Otasansan Media àtúntìdé o. Níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. Ó kárí ẹyẹ. Otasansan Media, ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀. Professional camera wa mú sánsan, lightning wa mọ́lẹ̀ kedere, sound wa já tòrótò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà yá áńgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. Àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Otasansan Media níbikíbi. Ẹ káàbọ̀ padà. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́pin wa lágbára dẹ́dá. Yorùbá máa ń ní ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kọ́jọ́ bẹ̀rẹ̀. Èmi àti yín àní ṣàṣe dànù, àní ṣàṣe rí, àní ṣàṣe jẹ. Ọwọ́ wa báyìí láfi gbárí ayé wa lágbára dẹ́dá. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, ìròyìn jáde ọjọ́ Ajé ọjọ́ 3 oṣù keje ọdún 2025 tá a wà yìí, wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ tí wọ́n ó ṣe àkóso ètò ayẹyẹ ìgbadé ìgbọ́pàṣẹ ìwúyè ọba Aláàfin tuntun, ọba Abímbọ́lá Abdulhakeem Ọ̀wádé. Àwọn wo wá ni ó wà nínú ìgbìmọ̀ yẹn? Àwọn wo ni ìgbìmọ̀ yẹn kó sínú? Ẹ jẹ́ ká mú wá fún yín gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé.
bí ìròyìn ṣe kọ ìròyìn ní Ọ̀yọ́ state government inaugurated the committee set up for the coronation ceremony of His Imperial Majesty Ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé the Aláàfin of Ọ̀yọ́. In a statement issued from the office of the Commissioner for Information and Orientation, Prince Dọ̀tun Oyèládé, the inaugural meeting was presided over by the Commissioner for Local Government and Chieftaincy Matters, Honourable Ademola Ojo. Among the committee members are 4 members of the Oyo State Cabinet, including the Commissioner for Budget and Economic Planning, Professor Musbaudeen Babatunde, the Commissioner for Culture and Tourism, Dr. Wasiu Olatunbosun, Honourable Ademola Ojo and Prince Dọ̀tun Oyèládé. Other members are 3 House of Assembly from Oyo constituency, including Honourable Gbenga Oyekola from Atiba State constituency, Honourable Rahman Olorunpo from Oyo East and Oyo West constituency, and Honourable Oladeji Oparinde from Afijio constituency. 7 family members of the new Aláàfin of Oyo, Ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé, religious leaders and other stakeholders were also in the committee. According to the Commissioner for Local Government and Chieftaincy Matters, arrangements have started in earnest to ensure a successful coronation in strict compliance with the tradition of Oyo people. The Commissioner for Information recalled that in the past 5 years, the Seyi Makinde-led administration has coronated 10 kings and 40 baales. Gẹ́gẹ́ bí ìròyìn yẹn bó ṣe jáde òun náà ni àmúwá fún yín yẹn tí ẹ̀yin náà ti gbọ́. Léyìí tó túmọ̀ sí pé ètò àti ìgbáradì ìmúrasílẹ̀ fún ayẹyẹ ìgbadé ìgbọ̀pá-àṣẹ ìwúyè ọba Aláàfin tuntun Abímbọ́lá Akeem Ọ̀wádé ó ti bẹ̀rẹ̀. Nínú àtẹ̀jáde tó tún wá jáde láti gbọ́ pé ọjọ́ 5 oṣù kẹrin òun náà ni ayẹyẹ ìgbadé ìwúyè Aláàfin tuntun òun ló máa wáyé nílùú Ọ̀yọ́. Àwọn èèyàn wá ń wò wípé wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìgbáradì fún ayẹyẹ ìgbadé ìgbọ̀pá-àṣẹ Aláàfin tuntun, ṣùgbọ́n kábíyèsí Aláàfin tuntun gan kò tí ì wọ̀pẹ̀ bí, kò tí ì ṣe àwọn ètò tó tọ́, àwọn ètùtù tó yẹ gẹ́gẹ́ bí ìṣe àti àṣà ìlú Ọ̀yọ́ tí wọ́n máa ń ṣe fẹ́ni tí ó bá gorí àpèrè Aláàfin tìlú Ọ̀yọ́. Tó wá ń kọ àwọn èèyàn lómi nínú yẹn pé báwo ló ṣe fẹ́ jẹ́, báwo ló ṣe fẹ́ rí, tó sì ní àwọn ètò tó yẹ kí wọ́n ṣe, àwọn nǹkan kankan tó yẹ kí ó kọ́kọ́ ṣáájú tí ò sì tí ì wáyé. Wọ́n ní bí ṣe máa ń bọ̀ rèé o, tí wọ́n bá ní ká pé bí ṣe rí wá bí ṣe rí rèé o. A sì gbọ́ pé kábíyèsí tuntun gan ìyẹn Aláàfin tuntun ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé bàbá sì wà nílùú Canada tí wọ́n ń gba afẹ́fẹ́ lọ́wọ́. Kí lèrò tiyín, kí ni ìwòye tiyín lórí tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Aláàfin tuntun yìí? Ẹ fi èrò tiyín àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ ìyẹn lábalábẹ̀ yẹn. Nínú kókó míì tá a mú wá fún yín, ọ̀rọ̀ fídíò tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti ṣe àpèjúwe àbí tí wọ́n ti ní kábíyèsí ọba
ìlú Orílẹ̀ Ifọ̀ ọba Abdulsemiu Ògúnjọbí ni ó dá bàbá oníbàbá kúnlẹ̀ níta gbangba tó sì ń sẹ́ èpè kọ̀bákùngbé ọ̀rọ̀ tí òwe ti gbọ́ fún bàbá oníbàbá lórí ìkúnlẹ̀. Kódà a gbọ́ pé bàbá yẹn tí wọ́n ń ṣe níṣekúṣe níta gbangba yìí tí wọ́n fọ́ létí tí wọ́n ṣépè fún tí wọ́n ń sọ̀rọ̀ sí, a gbọ́ pé ọ̀kan nínú àwọn olóyè nílùú yẹn ni. Ṣùgbọ́n ròyìn míì tún ti jáde o, ọ̀rọ̀ míì ti jáde. Ọ̀rọ̀ míì tó wá jáde ó ní wípé iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn, tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí pé lánàá lórí ètò tá a ṣe a sọ fún yín pé wọ́n láwọn ó ṣèwádìí tọ́tọ́ àti ìwádìí tó yẹ láti mọ ohun tó ṣẹlẹ̀ gan-an, ohun tó bí fídíò yẹn àti tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn ní pàtó, pé àwọn ó sì gbé ìgbésẹ̀ tó bá yọ ìgbésẹ̀ tó bá yẹ. Mo láyọ̀ láti sọ fún yín pé iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn wọ́n ti ṣe ìwé ọba yẹn sì ti di ẹni tó ń káwọ́ pọ̀nyìn nílé ẹjọ́. Kódà ìjókòó ògbẹ́jọ́ ó wáyé lónìí lórí ọ̀rọ̀ ọba yẹn. Ṣùgbọ́n ìròyìn gbé, ìròyìn kọ́, kí ni ìròyìn wí, kí ni ìròyìn sọ. Torí ẹ ti mọ̀ wípé ntọ́ bá lẹ́sẹ̀ ńlẹ̀, ntá bá rí, tá a bá gbọ́, tá a lè fìdí ẹ̀ múlẹ̀ tó lẹ́rìí, òun náà la mọ́ mú wá fún yín lórí ìkànnì wa. Ìdí rèé tí a fi mú wá fún yín gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé, bí ìròyìn ṣe kọ́. Ẹ sì ti mọ̀ wípé ohun tí ìwé ìròyìn bá ti gbé, tí ìwé ìròyìn bá ti kọ, ó ti kúrò ní àìgbọ́, ó ti kúrò ní àìsọ. Ìwé ìròyìn kọ wípé iléeṣẹ́ ọlọ́pàá, ìwé ìròyìn kọ pé iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti gbé kábíyèsí ọba Abdulsemiu Ògúnjọbí tí ó ń ṣe bàbá àgbàlagbà kan tí wọ́n pè ní olóyè nílùú Orílẹ̀ Ifọ̀ níṣekúṣe lórí ẹ̀rọ ayélujára. Wọ́n ti gbé lọ sílé ẹjọ́ o. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ó ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́ Ìṣẹ́gun pé wọ́n gbé orí adé náà lọ síwájú ilé ẹjọ́ lọ́jọ́ Ìṣẹ́gun láti jẹ́jọ́ lórí ẹ̀sùn mẹ́ta tí wọ́n fi kan ọba náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà tún ṣe sọ, ẹ̀sùn mẹ́ta tí wọ́n fi kan ọba Ògúnjọbí ni ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ hu ìwà ibi, ìfìyàjẹni àti ìhùwàsí tí kò bá òfin mu. Ó ní wọ́n gba béèlì ọba Orílẹ̀ Ifọ̀ náà, wọ́n sì sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 6 oṣù kẹta ọdún 2023. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ó wá tẹ̀síwájú nínú àtẹ̀jáde náà láti fi dá aráàlú lójú pé àwọn kò ní dẹ́kun fífi ìlàkalẹ̀ òfin múlẹ̀ àti ìwà ọmọlúàbí lélẹ̀ lẹ́nu iṣẹ́ ọlọ́pàá. Èyí wáyé lẹ́yìn tí fídíò kan tó ṣàfihàn bí kábíyèsí náà ṣe ń fìyà jẹ olóyè Àrẹọlá Abraham ní orí ẹ̀rọ ayélujára. Fọ́nrán náà tó ṣàfihàn bí ọba ọ̀hún ṣe ń ṣẹ́ èpè fún olóyè yìí ẹni ọdún 73 years tí ọ̀kan nínú àwọn ẹmẹ̀wà rẹ̀ sì ń gbá bàbá yìí létí níbi tó ti wà lórí ìkúnlẹ̀. Ohun tí ọba Ògúnjọbí sọ nínú fídíò náà ni pé olóyè Abraham lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn èèyàn kan láti dìtẹ̀ mọ́ òun. Ṣáájú ni ìjọba ìpínlẹ̀ Ògùn ti pàṣẹ kí kábíyèsí náà lọ rọ́kún nílé fún oṣù 6. Wọ́n ní kò sì gbọ́dọ̀ pe ara rẹ̀ ní ọba ìlú náà mọ́ láàrin àsìkò oṣù 6 náà. Iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú ṣàlàyé wípé àwọn ti fi ọ̀rọ̀ wá ọba aláyé náà lẹ́nu wò, pàápàá jùlọ lórí ìhùwàsí rẹ̀ ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀ Nàìjíríà ọmọọba Múyìwá Adéjọbí ṣàlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní fi àyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti máa ta ẹrẹ̀ bá orúkọ àti
iyì iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. Èyí kò sẹ́yìn ọ̀rọ̀ tí ọba aláyé náà sọ nínú fọ́nrán tí fídíò tó bọ́ síta nínú èyí tí ọba aláyé náà ti sọ fún bàbá àgbàlagbà náà pé òun lè sọ di òkú kí òun sì sin tí ẹnikẹ́ni kò ní béèrè àti pé ìkáwọ́ òun ni àwọn ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà wà. Gẹ́gẹ́ bí tuntun tó jáde lórí ọ̀rọ̀ kábíyèsí ọba Orílẹ̀ Ifọ̀ òun náà la mú wá fún yín tẹ́yìn náà ti gbọ́ yẹn. Kí wá ní ìwòye àti èrò àwọn ènìyàn lórí tuntun tó jáde lórí ọ̀rọ̀ kábíyèsí yẹn? Ẹ jẹ́ ká mú díẹ̀ wá fún yín. Gẹ́gẹ́ bí Kẹ́hìndé Adéwùmí ṣe sọ, àwọn ní ẹ̀wọ̀n ọdún mélòó ló ń lọ? I hope he won't say he own my lord because he own Nigeria police. Olúwa ni Olúwa mi ẹ bá wa gbadé lórí kábíyèsí ọba tí ò mọyì ara rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí Kẹ́hìndé Adéwùmí ṣe sọ tiwọn nìyẹn. Wàsíù Àlàbí àwọn ní èpè burúkú lẹ́nu ọba aláṣìṣe. Àyọ̀ká Martins àwọn ní Yorùbá no go kill me o. Wọ́n ní ọba ba lórí ohun gbogbo. Why this ọba kò bá sórí high tension wire or transformer? Orí baba oníbaba ló wá bá sí. Okay. Ọmọsàléwà Adéníyì àwọn ní ọba burúkú ni ọba yìí o. It's a pity you did not represent us well in Ifọ̀. Ọ̀gá o àwọn ọmọ Ifọ̀ náà sọ̀rọ̀ yẹn o. Olúwatóbi Adéníkẹ́ àwọn ní ó yẹ kí ọba yẹn dọ̀bálẹ̀ fún olóyè yẹn ní ìta gbangba kí àwọn ọmọlẹ́yìn olóyè náà fọ́ ọba yẹn létí lójú gbogbo ayé kí wọ́n dẹ̀ wá rọ lóyè kó máa lọ ilé rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Ìdí nìyí tí ìjọba fi òfin de agbára àwọn ọba nítorí àṣìlò agbára wọn. Ọ̀rọ̀ lẹ́ni yẹn sọ, ọ̀rọ̀ tán sọ gbẹ̀yìn yẹn ọ̀rọ̀ tó ní ìtumọ̀ ni. Wọ́n ní ìdí rèé tí ìjọba fi òfin de agbára àwọn ọba nítorí àṣìlò agbára wọn. Lótìtọ́ àti lódodo àwa náà ń sọ wípé kí wọ́n bá ní dá agbára, iyì, ògo, ọlá, ẹ̀yẹ, àpọ́nlé àwọn ọba padà fún wọn. Kó má di wípé àwọn gómìnà ìpínlẹ̀, àwọn alága ìjọba àbílẹ̀ wọ́n máa lo agbára wọn lórí àwọn ọba aládé wa. Kó jẹ́ pé àwọn gómìnà, àwọn alága ìjọba àbílẹ̀ wọ́n ó lágbára ju àwọn ọba aláyé wa lọ nílẹ̀ Yorùbá, nílẹ̀ Oòduà. Àwa náà ń sọ bẹ́ẹ̀ wípé ká bá ní dá agbára yẹn padà fáwọn ọba aládé wa. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí ẹni yìí sọ ló wá mú mi lọ sínú ìròrí pé tá a bá ń pè kí ọlá, iyì, ògo, agbára àwọn ọba yìí, àwọn ọba aládé wa nílẹ̀ Yorùbá kó padà sọ́wọ́ wọn, kó di táwọn náà ó lè dá dúró láàyè ara wọn tí wọ́n ó lè máa pàṣẹ, tí agbára ìyẹn ó padà dọ́wọ́ wọn. Tó bá padà rí bẹ́ẹ̀, ṣé bí wọ́n ó ṣe máa lo agbára yẹn náà rèé? Ṣé bí wọ́n ó ṣe máa ṣe nílùú tí wọ́n bá jọba lé lórí náà rèé? Ó tàpérò, ó tó rònú sí ọ̀rọ̀ tí arábìnrin yẹn sọ. Ó lágbára o. Ẹ jẹ́ ká wo tẹ́lòmíì sọ, ẹ jẹ́ ká wo èrò ẹlòmíì. Adéọlá Olúbùkọ́lá àwọn ní ìdájọ́ tèmi ni pé nǹkan tó ṣe fún bàbá yẹn kí wọ́n ṣe fún ọba náà padà. Òfin ò lè fààyè gbà. Benedict Fortune Ọládàrídé àwọn ní gẹ́gẹ́ bí Lámètọ́ kò yẹ kí irú ọba ọ̀hún wà lórí ìlú mọ́. Yàtọ̀ sí pé orí adé ọ̀hún ò ní ìkóra ẹni níjàánu, ó jẹ́ ògbóǹtarìgì elépè. Kí ló fa èpè? Ẹ dákun, ó yẹ kí ọba yẹn fi ojú winá òfin gẹ́gẹ́ bí Benedict bí wọ́n ti sọ tiwọn nìyẹn. Èsìkáyà
Ọládàpọ̀ Òjó àwọn ní that is good. How can a kábíyèsí said he will kill a man and bury him and nothing will happen, that he owns the Nigeria's police? Abba needs to be punished. It means he has been killing people for long. Secondly, he should be held responsible if anything happens to this man for the next 10 years. May God bless Nigeria police and Ogun State government for the steps taken so far. Ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ òun náà láti mú wá fún yín tẹ́yìn náà ti gbọ́ yẹn. Eléyìí náà rárí wọlé o. Táíwò Ọládàpọ̀ àwọn ní èyí tó wù kí bàbá yìí ṣe kò tọ́ sí gbogbo ìdójútì yẹn. Ó yẹ kí wọ́n máa yẹ àwọn tí wọ́n bá fẹ́ fi jọba wò dáadáa kí wọ́n tó máa yàn wọ́n. Ó bu ìdọ̀tí wo orí adé gbogbo nílẹ̀ Yorùbá. Ìdí nìyẹn tí àwọn kan kò tilẹ̀ bẹ̀rù ọba mọ́. Why did that ọba not call council of royal in his palace, tell the chiefs in formal way? Ọ̀rọ̀ ni ẹnìyẹn náà sọ. Kí ni ìwòye tiyín? Kí ni èrò tiyín lórí eléyìí tí àmúwá yìí? Pàápàá jùlọ bí ìgbẹ́jọ́ ṣe bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ kábíyèsí ọba ìlú Orílẹ̀ Ifọ̀ lórí àṣemáṣe, ìwà láabe, ìwà dójútini, ìwà ìkóraẹni níjàánu, ìwà ìfẹ̀tọ́ ẹni dunni, ìwà ìdúnkookòmọ́ tó wù sí bàbá àgbàlagbà tó náà jẹ́ ọ̀kan nínú àwọn olóyè nínú ìlú yẹn. Kí ni ìwòye tiyín? Kí ni èrò tiyín? Ẹ má ti gbàgbé o wípé ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ti ní kí ọba yẹn kó lọ rọ́kún nílé, kó kúrò lórí ìtẹ́, kó sì dẹ́kun láti máa pera rẹ̀ ní ọba ìlú yẹn mọ́ títí tí oṣù 6 yẹn yóò fi pé, tí ìpinnu míì tí ó fi wáyé lórí ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká mọ èrò àti ìwòye tiyín nísàlẹ̀ fídíò yìí. Ẹ fi ṣọwọ́ sí wa, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ má gbàgbé láti bá ní pín, láti bá ní share rẹ̀ sórí àwọn social media platform tí ẹ bá ń lò kó lè káàkiri àgbáláyé. Ẹ má sì gbàgbé láti subscribe, ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.